Kanye. Aisha Jabata ló ń sọ̀rọ̀. Aisha. Jabata. Okay, Aisha Jabata. Okay. Okay, bọ́dá ṣe mọ̀ pé lẹ́tẹ̀ nìyí. Ṣé mọ̀ pé jòní tí mo pè yín? Ṣé mọ̀ pé jòní tí mo pè yín? Mò ń sọ fún yín pé ẹ mú ẹnu kúrò níbi kẹ́ mọ̀ bú àwọn. Ànábì ní ká mọ̀ bí àwọn èèyàn, kán mọ̀ bàbú titi wa náà. Àmẹ́yìn ò ní stọ́ọ̀pù. Ó ṣò pé ẹlẹ́tẹ̀ nìyí. Ṣé ẹ sì rí ijó ni mò ń sọ fún yín wípé ní interest ń bilẹ̀ ìsínyìí ní interest ibi tẹ́ ẹ ti ń kọ́ àwọn èèyàn yín jọ tẹ́ ẹ ti ń ṣe rádaràda òun ẹ kúrò ńbẹ̀ ṣèbí bẹ̀lẹ̀ ti ń rí bí káyè ìjọ tẹ́ ẹ ti ń rí bí bá àwọn òbí yàn tán fi ń bọ́ àwọn òbí titi wà bí ẹ kúrò ńbẹ̀ get your lawyers ready and apart from that ẹ nídìí láti denounce orúkọ Jàbàtà ẹ dissociate ara yín kúrò ní orúkọ Jàbàtà tó yẹn kọ́ mọ̀ pé yes ẹ̀yin ló yẹ kó ìkẹyẹ orúkọ yín because majority carry àwa lára ẹ lè sọ fún mi kí n gbẹnu sọ̀rọ̀ ẹ wo respect díẹ̀ tó kù torí pé wọ́n sì kọ́ mi ni mo gbọ́rọ̀ ẹ rí nǹkan ara nǹkan tó ń sọ náà nù nílà ka ìbọ̀dá wàhálà nílà ka kí bọ̀dá dáadáa oṣù wo ni tẹ̀ ń pè yín bọ̀dá wo ni tẹ̀ ń pè yín torí bẹ́ẹ̀ ni respect ara yín ni lè mọ̀ béèrè lọ́wọ́ mi pé ọmọ ọdún mélòó ni mí respect ara yín respect ara yín alábùkù ẹ wo ẹ ti fúra bọ̀dá ẹ ti fúra tí ẹ bá ń ṣe pé gọ́ọ̀mẹ̀ntì ò sí nǹkan kí ẹ kàn ṣe ó yẹ kó bá wa fẹ̀yìn yín tí àgbà nìkan pa yín dànù tí ẹ bá ń ṣe pé fámìlì wa dà ó yẹ ká ti pa yín dànù ẹ gbẹ́nu fọ́n jáde ẹ̀yin gan oníranù ẹ̀rí nǹkan súná lẹ́yìn ṣe òun àbí rádaràda ẹ jẹ́ wá bí wọ́n sí ẹ ti fúra bọ̀dá ẹ ti fúra ẹ sọ fáwọn ìyàwó yín kan lọ tì yín mọ́ hospital kan gbàgbé yín síbẹ̀. Kí náà ṣe fún yín? Ẹ̀yin nìkan ni victim, ẹ̀yin nìkan náà máa ń ṣe nǹkan fún láyé títí yín. Ẹ̀yin nìkan náà máa ń ṣe nǹkan fún. Ẹ̀rí nǹkan. Wàhálà ẹ ti fúra bọ̀dá. Ẹ ti fúra. Ilé ọ̀dà ìwọ gẹ́ fún ara rẹ̀ lọ sọ fún àwọn yòókù ẹni pé kò sí ìtẹ́lẹ̀ ṣe fún mi sọ fún ẹ. Okay. Ibi tẹ́ ẹ ti ń ṣe wàásíùn ẹ kúrò ńbẹ̀. Ṣèbíjọ́ ni mo sọ fún yín pé ní interest lórí rẹ̀. Ìsín ìyàwó ní interest. Get your lawyers ready. Táwọn èèyàn bá ń béèrè pé sa níwèrè nu fámìlì wa àti dáhùn pé rárá yín mọ́ lé torí mo mọ̀ pa alẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ kan. Yìí lè sọ pé rárá àníwèrè òun nu nísìn ẹ ti kó sí ẹ jẹ́ bọ́ kó sí ra àwọn ọmọ yín ẹ jẹ́ kán lọ tì yín mọ́lé ẹ rí nǹkan ẹ̀rọ àgbàyà tí ẹ bá ń ṣe pé fámìlì ti wá dà àwọn fámìlì mi ò ti yìnyín bọ̀ kí ni. Ta ló mẹ̀yìn ẹ̀yin gangan ní kẹ́ lọ yọra yín. Ẹ̀yin lẹ́yìn ò mọ̀ torí pẹ́ẹ́sì sí láyé mọ́lẹ̀ ń fi mọ̀ àwọn tó mà wá. Ẹ̀yin tó mọ̀ kí náà mọ̀ yín sí ṣé dáadáa náà mọ̀ yín sí. Ṣé dáadáa ìṣe wá sí sáfàrà máa bẹ́ẹ̀ láyé yín ẹ̀yin ò tiẹ̀ kí ẹ bóyá èèyàn wà láyé kò sí láyé ìṣe sáfàrà mọ́ ayé yín ṣe láyé yín. Mo gbọ́dọ̀ ẹ wo Sambisa forest ẹ yà tètè lọ bèrè fẹ́ntàlẹ̀ ńbẹ torí bẹ́ẹ̀ lẹ́ padà wà wọ́n kó yín mọ́ Boko Haram dánwò ẹ̀yẹ́ mọ̀ wò wọ́n kó yín mọ́ Boko Haram dánwò sẹ́yìn gbogbo àwọn tí ń fa sílé gbogbo àwọn fọ́ńdà yín ẹ tètè sọ fún wọn. Àní wọ́n padà kó yín mọ́ Boko Haram ókè tá a bá sọ fún mo wà ń bi Boko Haram èmi mọ ìwà táwọn èèyàn ń wù tán fi ń pè wọ́n Boko Haram ìwà àwọn lẹ́ ń wù ẹ̀jẹ̀ tí wọ́n sì ju Boko Haram lọ. Wàhálà ojú sì máa ń gbà mí tì fún yín àpọ́nlé téèyàn tẹ̀ ń pọ́n yín lé torí pé wọ́n kọ́yàn lé èèyàn gbẹ̀kọ́ ni tó bá yẹ pé èèyàn ṣe bí aláìlẹ́kọ̀ọ́ ibi titi yín ni kódà gbogbo ó ti dàrú ẹ ti fura wàhálà ẹ ti. ń bọ̀ wálé kò sì sí nǹkan tẹ̀sí bọ̀dá ń bọ̀ wálé léyà kò sì sí nǹkan tẹ̀sí tó ṣe kankan fún mi. Àti kí ni lẹ́yìn bá pé Jabata who are you you are a nonsense man very idiot old man kó wèrè kúrò lórí fóònù mi. Nǹkan very useless old man. Èmi nìkan sí sẹ́ẹ̀rì kò wá sí nǹkan tẹ́yìn náà lè ṣe òun lèmi sọ fún yín èmi ń bọ̀ wá lè léyà sì tó bẹ́ẹ̀ you cannot do anything for me who are you.
wọ́n tún wá mọ̀ gbọ́ àwọn ìyá yín ẹ wà mọ̀ rẹ́rìn olórí burúkú ẹ̀rín tó yẹ kẹ́ mọ̀ fi sunkún ṣé Zamfara ń dùn yín ni tẹ́ bá fẹ́ lọ Zamfara ẹ lọ káwọn báńdíìtì tiẹ̀ kù yín bọ̀n dànù tẹ́ bá fẹ́ lọ Zamfara ẹ lọ káwọn fámìlì káwọn báńdíìtì àwọn ẹgbẹ́ yín náà kúkú náà ṣe báńdíìtì tẹ́lẹ̀ kí lẹ fi yàtọ̀ sáwọn báńdíìtì. ẹ̀yin gan tẹnu sọ̀tì tẹ́ bá ń ṣe pé respect yín ó yẹ kémi gan kí mo dá padà fún yín ni bọ̀ torí pé wọ́n kọ́ mi mo sì gba ẹ̀kọ́ ẹ wo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni yóò gbóná e go hot for you I swear to God. Okay. Ṣé mo bá Mustapha tẹ́yìn dakọ̀ òun ni ò jẹ́ ká ṣe kankan látijọ́ yìí ṣé wàá rí Mustapha tẹ́ dárúkọ òun tẹ́ sọ pé he cannot do anything we will show you that we can do 100 ẹ mọ̀ pé useless man ni ṣé rí Mustapha tẹ́ wá dárúkọ òun tí ò jẹ́ ká rí ibi touch yín látijọ́ yìí you see. I even regret ẹ wo mo kàn yín lẹ́gbọ̀n I regret you being my sibling mo kàn yín ní ẹ̀gbọ́n. ẹ̀yin ní Larin okay ṣé Larin sí yìnyín náà fi ń tọrọ Larin ṣé ẹ̀yin ní Larin you are a very useless man àgbàyà useless man useless grandfather ẹ kó rà dáadáa lọ wàhálà respect díẹ̀ tó kù lẹ́nu mi ló kù torí pé wọ́n sì kọ́ mi mo gba ẹ̀kọ́ ni if not ẹ wò màá wọ yín tán yẹnyẹn. ẹ já mọ̀ bọ̀ wá Zamfara tí bá ń dùn yín ẹ mọ̀ bọ̀ wá Zamfara tí bá ń dùn yín wàhálà iye títí nínú àwọn èèyàn ní gbé Zamfara àwọn bá ń dìtẹ̀ gbẹ yín jọ pọ̀ ń bẹ̀ tẹ́ bá fẹ́ gbé bẹ́ẹ̀. èmi ẹ̀ sàṣà ẹ̀yin lásà ẹ lásà lẹ́yìn náà everybody knows that àṣà burúkú ni yín bẹ́ẹ̀ ṣe wà òun ọmọ pa òun tí sì kó mọ̀ báyà rẹ̀ òun ni yín. You are a very useless person, very useless grandfather, very useless man, idiot. Èmi ni ẹ̀mọ́kàn ní lọ́mọ Zamfara tó ráwọn èèyàn ní gbé bẹ̀. Bọ̀ ó yẹ kẹ́ ẹ lọ kẹ́ ẹ tètè lọ béèrè iye tó ń talẹ̀ ní